yá mo kí gbogbo ibi tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá yín èmi ọmọ yín náà ni ẹlẹ́ẹ̀lẹ́ global mo sọ fún yín mo ní mo tún padà bọ̀ mo ti wá padà dé báyìí o mo ti padà dé báyìí lórí ọ̀rọ̀ VDM náà ni Very Dark Man ṣé mo sọ fún yín ẹ wo ọ̀gọ̀lọ́gọ̀ ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ní Àbújá lẹ́nì ẹ wo bí wọ́n ṣe jáde tán ẹ wo bí wọ́n ṣe jáde tán lórí ọ̀rọ̀ VDM yá mi ò ní parọ́ fún yín gbogbo ojú tó ń wò mí mi ò ní pa irọ́ fún yín inú mi dùn tó bá jẹ́ pé bí gbogbo àwọn èèyàn ṣe ń jáde lélẹ́yìí láti fèsì ìwà corruption láti fèsì ìwà ìbàjẹ́ ká flush ẹ̀ kó nínú àwùjọ kí wọ́n máa jáde báyìí inú mi ò bá máa dùn o inú mi ò bá máa dùn o ṣé rí lórí ọ̀rọ̀ ti Very Dark Man yìí inú mi dùn báwọn èèyàn ṣe jáde ẹ wo báwọn èèyàn ṣe jáde rẹpẹtẹ tó gbé black card dání Free Very Dark Man Free Very Dark Man Free Very Dark Man bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn EFCC wọ́n ti wá irọ́ kan pamọ́ Very Dark Man lẹ́sẹ̀ wọ́n ní kò ṣe torí GTB Bank ni àwọn ṣe arrest Very Dark Man bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa mọ̀ pé irọ́ náà ń pa wọ́n ní àwọn kan ni wọ́n kọ petition against Very Dark Man ǹjẹ́ àwọn wo ni wọ́n ní àwọn forúkọ bò wọ́n láṣìírí who does that níbo náà ti ń ṣe bẹ́ẹ̀ níbo náà ti ń ṣe bẹ́ẹ̀ báwo ló ṣe máa kọ petition against mi tí mi ò ní mẹni tó kọ petition against mi wọ́n ní kò ń ṣe èèyàn kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin but àwọn forúkọ bò wọ́n láṣìírí irú nonsense wo nìyẹn ta ni ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tì dé aṣọ́lẹ̀ náà inú mi ti dùn náà pé àwọn èèyàn ti ń tèkà aṣọ gbogbo àwọn tó lówó ní GTB Bank gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ oníkálukú ti ń withdraw owó wọn tẹ́ bá rí báwọn èèyàn ṣe ń gé ATM card tẹ́ bá rí báwọn èèyàn ṣe ń gé ATM card wọn kàn ń gé nígẹ̀ẹ́gẹ́ pé àwọn ò fẹ́ lẹ́nìtì láti bá GTB Bank ṣe mọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní bó ṣe yẹ kórí náà nìyẹn ṣé rí lèyí á sàǹdì wọ́n ní fún àwọn báǹkì tó kù tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n lówó kàn máa ń dédé disappear nínú àkáǹtì ni tẹ́ bá wà lọ complain fún wọn àwọn ò lè bá yín trace ó lé o but tó bá jẹ́ wípé èèyàn kan ló wá jí owó nínú báǹkì yín ẹ lè pe ọlọ́pàá pé kó wá mú but tẹ́yìn bá jí owó nínú àkáǹtì èèyàn ẹ máa sọ wípé ẹ lè trace ó lè can you imagine wọ́n ní nǹkan tó dẹ̀ fa wàhálà yìí náà ní pé wọ́n ní ìyá Very Dark Man ti ń complain pé owó ń disappear nínú àkáǹtì òun ìgbà tó máa sọ wọ́n ní ìyá Very Dark Man kó yáwó ẹjọ́ báwo lèèyàn ṣe máa yáwó ní báǹkì tí ò ní mọ̀ pé òun yáwó ṣé pé olóbùkún náà wọ́n pípù yìí olóbùkún náà wọ́n pípù yìí o wọ́n ní pẹ́pẹ́ sí èèyàn kan lo BVN ẹ̀ òun ló fi yáwó kí ni iṣẹ́ ti yín ní báǹkì kí ni iṣẹ́ ti yín kí ni nǹkan tẹ̀ ń protect kí ni security yín wà fún talẹ̀ ń ṣiṣẹ́ lé lórí ṣé bí BVN ó ní gbogbo details ẹni yẹn picture orúkọ àdírẹ́sì everything báwo lèèyàn kan ṣe máa wá fi BVN oní BVN ìyàwó ṣẹ́rí gbogbo yẹn náà àti ẹ̀ tí mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ṣẹ́rí wọ́n tún ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n tún fi ń tánìṣì image ara wọn wọ́n tún fi ń yé gbogbo ọmọ Nàìjíríà pé àwọn ò mọṣẹ́ wọn níṣẹ́ because èmi ò rí bí téèyàn kan ti máa lo identity aládẹ́ntítì tó máa fi yáwó ẹdún náà ṣọ́run pé a mọ̀ pé kéèyàn yá owó ó ní processing ó ní nǹkan tó máa acquire ó ní àwọn information tó máa gbà lẹ́nu ẹ̀ ṣó wá possible kẹ́nìkan wá lo identity aládẹ́ntítì kó wá lọ fi yáwó pẹ̀lú gbogbo interrogation tó máa fún un pẹ̀lú gbogbo nǹkan tó máa béèrè lọ́wọ́ ẹ̀ kí wọ́n ẹni bẹ́ẹ̀ dẹ̀ lọ score free gbogbo àti mọ̀ pé irọ́ ni no àti mọ̀ pé irọ́ ni báńkì ò tí wọ́ọ̀sì débẹ̀ yẹn báńkì ò tí wọ́ọ̀sì débẹ̀ yẹn àti mọ̀ pé irọ́ ni gbogbo yẹn náà irọ́ ni ṣé ẹ̀ka tó mọ̀ kàn fẹ́ sọ ni pé inú mi dùn báwọn èèyàn ṣe jáde inú mi dùn ilé adé sáwọn wọn ni fún àwọn báńkì tó kù náà pé gbogbo báwọn ṣe ń jí owó àwọn èèyàn kọ́ tètè yà stop ẹ̀ torí pé kí ni oyè tó kára wò ó sì lè padà wá kẹrẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni ó sì lè padà wá kan arẹ́dẹ̀ and then Davido náà tún jáde Davido náà jáde síta Davido náà sọ wípé inú òun dùn ara òun yá bí òun ṣe rí àwọn èèyàn tí wọ́n jáde lórí ọ̀rọ̀ Very Dark Man pé òun ò tiẹ̀ mọ̀ wípé Very Dark Man ní èèyàn lẹ́yìn báyìí pé inú òun dùn pé fún ìdí èyí òun náà support Very Dark Man pé òun fún àwọn EFCC ní wọ́n ní kí wọ́n release Very Dark Man
òun náà ti join the crowd báyìí ó ní bóun ò tiẹ̀ sí ń bẹ̀ presently pẹ̀lú wọn òun wà ń bẹ̀ pẹ̀lú wọn létẹ̀mí ní ti social media ní ti everywhere ìgbà tí mo rí ọ̀rọ̀ yẹn gbogbo kí tó wò mí ẹ lè fi ọkàn tí yín náà hàn lábẹ́ comment section ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ìgbà tí mo rí ọ̀rọ̀ yẹn mo wò pé mo rí Portable náà òun náà jáde òun náà sọ pé ẹ fi Very Dark Man sílẹ̀ ẹ Very Dark Man sílẹ̀ adúró gbogbo àwọn celebrity tó wà ṣáwọn tó yẹ kó jáde nìyẹn Burna Boy wà ń bẹ̀ Ọlámídé wà ń bẹ̀ àwọn olórin ńláńláńláńláńlá ó wà ń bẹ̀ wọn máa jáde Davido tó jáde gan n tó sọdá but camouflage lèmi kàkún camouflage òun ni mo kàkún camouflage òun ni mo kàkún bóyá ó jáde níjáde pé kó má dàbẹ̀ pé bóyá èmi náà sọ nǹkan bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o lérò èrò ọkàn ti tèmi o òun mo sọ pé ẹ̀yin náà lè fi èrò ọkàn tí yín náà hàn lábẹ́ comment section jíjáde Davido camouflage ni mo kàkún tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ọjọ́ ta ti ń fa ọ̀rọ̀ justice for Mohbad èwo ló jáde nù gbàrà tí Mohbad kú ni Davido ti fi 2M ránṣẹ́ sí àwọn òbí ẹ̀ pé kán fara pọ̀ sí lẹ́yìn ìgbà yẹn ó tán gbogbo àwọn celebrity tó kù wọn jáde up ti bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ìta arẹ́pọ̀ jáde nù wọn ó ti òun gan tó fi 2M sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn kò sí nǹkan kan mọ́ ṣe bó lórí ẹgbẹ́ wọn náà ni ṣó gbọ́dọ̀ yẹ pé Burna Boy ló kú bẹ́ẹ̀ yẹn kí gbogbo àwọn celebrity tó kù má jáde àbò gbọ́dọ̀ jẹ́ Ọlámídé òun ló lọ bẹ́ẹ̀ yẹn kí gbogbo àwọn tó kù má jáde. Can you imagine òun lèmi sọ pé lórí ti Very Dark Man tí Davido jáde yìí camouflage ni ẹ̀yin náà lè fi ọkọ̀ tí yẹn wọ̀n lábẹ́ kọ́kọ́ mẹ́sẹ̀jọ ṣé bó ṣe jáde yẹn ṣó mìíní ẹ̀ ṣó rí ṣó support releasing of Very Dark Man ṣó support yẹ lójú tèmi camouflage ni kó má dàbí pé mi ò sọ̀rọ̀ òun ní nǹkan tó sọ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o and then àwọn pásítọ̀ kan náà tó wá jáde mo máa play voice note wọn fún yín ṣé ká náà wọn yẹn náà ṣe camouflage ni because a gbọ́ wípé àti pásítọ̀ àtàwọn olóṣèlú the same category ni wọ́n jọ wà ó wá lè má jẹ gbogbo wọn o ó lè má jẹ gbogbo wọn but 80% of pastor ni wọ́n ti belong sínú politics báyìí ṣé nígbà tá a bá tètè wá ń gbọ́ wípé ọ̀gá àwọn EFCC pastor ni kí ló tún wá kù but àwọn pastor kan jáde wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn support Very Dark Man ikọ́ tẹ̀ give warning ó ní àwọn méjì ni wọ́n fẹ́ silent appreciation tó dẹ̀ fún àwọn méjèèjì yẹn Very Dark Man àti Sowore náà ni ẹ máa gbọ́ níbi tó gbé ti sọ appreciation tó fún wọn kò dárúkọ wọn but ó sọ ṣé ká pè ní ìnagijẹ ẹ ṣé bí ìnagijẹ ni ó pè kan ní dídí ó pè kan ní kò pé Sowore ó pé ẹ máa gbọ́ tó bá sọjá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ bó ṣe pé ọ̀rọ̀ yẹn ẹ ti máa mọ̀ pé Sowore náà ló ń direct ọ̀rọ̀ sí àti Very Dark Man ó ní wọ́n fẹ́ silent wọn ṣe pé bóyá wọ́n fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ ó ní wọ́n fẹ́ mú wọn kó lọ́nà ó ní prophecy tó ń rí nìyẹn ó ní kan wà nínú cell ó ní àwọn mẹ́ta ni ó ní kan wà nínú cell ni wọ́n máa silent ẹ̀ mọ́nú cell yẹn ó ní àwọn méjì tó kù ṣì wà ń ta pé wọ́n máa silent wọn ó ní ká lọ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ ṣé ká sọ pé òótọ́ ló ń sọ ni àbí ká sọ wípé nǹkan tóun náà ti ń rí pé ó ń ṣẹlẹ̀ òun lòun náà ṣe sọ̀rọ̀ yẹn torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò tiẹ̀ fẹ́ gba ọ̀rọ̀ kọ́kọ́ gbọ́ lẹ́nu àwọn pásítọ̀ mọ́ àti pé pásítọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ní gbogbo wọn lójú ti tèmi ìránṣẹ́ èṣù ni wọ́n but wọ́n sọ̀rọ̀
ó sọ̀rọ̀ tó yẹ pé àwọn èèyàn máa wò ó pé òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí o òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí bọ̀ ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣó wá dénú wọn ṣá ṣé wọ́n rí jẹ́ new fiction àbí nǹkan tó ń ṣẹlẹ̀ ní society òun náà gambole lórí pé a ti mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn nílé lórí àwọn tó kọjá lọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn náà gbẹ̀yìn náà nìyẹn ẹ wo bí kó má dàbẹ̀ pé bóyá èmi ni mò ń sọ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn pásítọ̀ yẹn àwọn bíi mẹ́ta bíi mẹ́rin àwọn ni wọ́n sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. One is Were, one is DM. There's two people's name in Nigeria. They are planning to disappear them. So I said 3 people disappear in Nigeria. One will disappear out of prison. 2 activists propelling the youth will also disappear. Because the government does not want anyone to oppose them. They are ready to do anything. Ooh. You see, let me tell you, our prophecies. Prophecy will say there will be rain where everything looked too dry. When you've not seen rain for 5 years, prophecy will say there's a flood coming tomorrow. When you've not seen rain for 5 years, they are saying there will be flood. How? So it's not making sense to you now until you see, you say, what's this? What do I say? I would have prayed. May God save our nations, protect our nations, and bring peace to our nation. GTP, or what is that they call from Babaya Djibouti Bank? Yes. Release very dark man. He has not done anything. Another pastor here. Custom is right. If there's an error in your system, right? Just do what is needful than to embarrass him. Very dark man should that's the truth. Somebody says to where the bag, you tell him, where call. GTB. Yes, if people like us kept quiet, meaning that the left people can be embarrassed at any given time. You can't see very dark man, he's more powerful than your man. You make him more popular. We don't have to talk about this. Let's make him very more popular. I don't know who are the management of the bank. They cannot sit down. All they can do is to arrest journalists. DBT. Yes. You can come and arrest me. I'm ready. It's just rubbish. Let's be honest. Because if you think that they oppress people, they come to oppress the poor. There's a step you take that will crash your system. I'm only appealing to the management of GTB Bank or GBT Bank or GTB Bank. I don't know what the bank is on now. I think I don't know how to pronounce well, but I'm not learning. But the way I look at the bank, they call it I call it GBT Bank, GTB Bank, GBT Bank. Release the man and let that be. Another pastor. I'm going to be about a very dark man. That is another pastor. I'm going to be about a very dark man. He is not your typical religious person, Abi. He does not speak in tongues, he does not kabash. But what God has used him to be in Nigeria, even GOs, I'm not doing it. and powerful prophets in Nigeria, they have not done it. Now the fear of very dark man is the beginning of wisdom. God has used him to bring justice to people. There were people who took money from others to do something that they didn't need, and they refused to give them their money until such victims went to very dark man. And very dark man took up the
as a prophet, and he doesn't care. For you, a prophet is a person who carries microphone like me, carries bell. Yeah, take it. That's the idea of prophets. Wearing tassels and all of that, prophesying things that don't happen and may never happen, giving testimonies of lion carrying you and flying and dropping you somewhere and all of that. That's the idea of prophets. But when you go to Isaiah 58 of 9, he said, you fast, you pray. God said, get out. I don't care about your fasting, you pray. You do marathon fasting. Say, I don't care about all those things. You're just wounding yourself for nothing. You will get ulcer. If you don't have this physical, you have, many of you have spiritual ulcer because of unnecessary fasting. You fast unnecessarily, you have spiritual ulcer if you don't get it. Many have both the physical one and the what? And the physical. God said, take away all your fasting, take away all your religious things. He said, all I want is that you should take care of the needy. He said, lose the fetters of injustice. That's all that the Bible says in his days, justice shall flourish. That's one of the prophecies and the spirits on the Lord Jesus. I think that's Isaiah 11 when he was mentioning him. Prince of peace, Lord of lords, he shall have this, he shall do this, he shall dispense justice. Praise God. Hello. Meanwhile, his name is very dark man. But your name is light of the world. But he's the one dispelling darkness. And you is the light of the world. Lucius, you are the one bringing darkness. He doesn't belong in the tent of meeting. The tent of meeting is the place of ordination, the place of kabashing, the place of papaya and all of that. He doesn't come. The passion that is current. ẹ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn pásítọ̀ yẹn wọ́n pọ̀ tètè wọ́n sọ̀rọ̀ bọ̀ tí mo rò pé kí n má dá yín lágara. Now ṣé a fẹ́ sọ pé nǹkan tí wọ́n sọ yìí kò wá òkè? Ṣé a fẹ́ ní kò make sense? Lójú tèmi líyé ti tèmi ó make sense. Àmọ́ ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ ìṣó tinú wọn wá? Ṣé wọn kì í ṣara wọn táwọn wí náà? Ṣé wọn kì í ṣara wọn? Now a rí i pé wọ́n sọ̀rọ̀, wọ́n support Very Dark Man, wọ́n appreciate iṣẹ́ tó ń ṣe nínú ìlú, wọ́n sọ̀rọ̀ dáadáa against ẹ̀. But ṣé wọn sí lára àwọn tá à ń sọ yìí? Ṣáwọn náà kì í bá wọn jẹjẹkújẹ? Wẹ́ gbogbo ibi tó ń wò mí, question and answer, èmi direct ẹ̀ sí ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section. Ṣé nǹkan tó ń sọ yẹn ṣé wá láti inú wọn? Àbí àwọn náà wà nínú àwọn tí à ń sọ yìí pé wọ́n ń joyè ọ̀bàyéjẹ́ ọ̀dà lóru yìí? Wẹ́ẹ́ ṣe rí ọ̀rọ̀ Very Dark Man. Èmi mọ̀ pé tíjọba ò bá ṣọ́ra, ọ̀rọ̀ yá bu wọn lọ́wọ́. Because the way the more bọ̀ ṣe arrest bọ̀bọ̀ yìí, the more ni wọ́n expose ara wọn. The more bọ̀ ṣe arrest yẹ, the more náà expose ara wọn. Ojú ara tí wọ́n sìn, àwọn fẹ́ silent ẹni. Wọ́n ò dẹ̀ mọ̀ pé àwọn expose ara wọn ni. Wọ́n expose ara wọn ni. Ṣé àpò kí wọ́n máa ń tẹnu mọ́ rẹ̀ pé one day monkey go market, e no go come back. Èèyàn lè ti máa ṣe kó ti máa ṣe. Ìkànnì èèyàn máa ṣe tó máa bu wọn lọ́wọ́. Àfàìmọ̀ kó má jẹ́ pé ti Very Dark Man yìí òun ló máa bu wọn lọ́wọ́. But inú mi dùn bí àwọn youth ṣe jáde. Ẹ̀yin youth tó kù ẹ jẹ́ ká túnbọ̀ jáde. Ẹ má jẹ́ yí kí ìkòkò tó ń dún mọ́ wa, ẹ má jẹ́ kó dẹ́rù bà wá. Ṣé rí, mo máa ń sọ kíní yẹn, mi ò lè wá kú kò lè joyè ilé bàbá ẹ̀. Àìmọye àwọn tó jẹ́ pé wọn ò yìnbọn pa, wọn ò ṣe kíní láàárọ̀ yìí tí wọ́n ti lọ. Àtẹni tó tó mi, àtẹni tí ò tó mi, àtẹni tó jù mí lọ, àtẹni tí mo jù lọ, àtọkùnrin àtobìnrin, àtọmọdé àtàgbàlagbà, àìmọye ẹni tó ti lọ láàárọ̀ yìí. Àìmọye ọmọ tó yẹ pé wọ́n bí sáyé lénìí báyìí, bọ́n ṣe ń bí sáyé bẹ́ẹ̀ náà ló ń padà. Àìmọye èyí tó bí tó yẹ pé ẹ̀yìn ọ̀sẹ̀ kan òun ló padà. Àìmọye èyí tó yẹ pé wọ́n bí tó yẹ pé ìyá ti rèé, ó ti dàgbà, ó ti gbà tó dáhùn sọ pásìkò tó ó lọ. Ẹ má jẹ́ ká máa bẹ̀rù kú mọ́ níbi tọ́rọ̀ kú gbé jẹ́ àdé yìí sìn. Kò yẹ ká tiẹ̀ máa wá bẹ̀rù kú mọ́. Because bá a bẹ̀rù ẹ̀ a máa kú, bá a bẹ̀rù ẹ̀ a máa kú. Ẹ jẹ́ ká kó face the right channel. Oníkálukú lọ́lọ́run ti kọ iye ìgbà tó máa lò láyé. Kò ní dí, kò ní lé, bá a fẹ́ bá a kọ̀. So ẹ jẹ́ ká jáde, ká túyáyá, ká gbára wa lọ́wọ́ àwọn amúnisìn bí ẹrú yìí. Wọ́n dẹ̀ ń kéjì wa nínú ìlú tá a wà. Ọmọ ọba wa ó wá ń jagun bí ẹrú.
ọmọ aláṣọ wa ó wá ń wà kísà ọmọ ẹlẹ́ran wa ó wá ń jẹ gungun ṣé bá ṣe fẹ́ máa bàlọ̀ lélẹ̀ nígbà táwa àwọn tó gbé bàbá wa ń ta ẹran ọmọ ẹlẹ́ran ni wá wọ́n wá wọnú ilé wa wọ́n wá bá egungun nínú sàsùn ọbẹ̀ fi ẹ̀ kúkú kí ó rí bẹ́ẹ̀ ìyá èmi àti bàbá yín aṣọ là ń tà àwọn ọmọ àwa ń wọ àkísà ọmọ ọba ni wá àwa ń jagun bí ẹrú tí bóyá ká máa gbádùn ni nínú ìlú tá a gbọ́ ìsírí ẹ̀ pé ó kún fún wàrà àti oyin pé owó tí Nàìjíríà ń generate every day who is Dubai lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà ẹ wá òbí lu wá ṣe rí àwọn tó dẹ̀ ń ṣe kínní wọ́n dẹ̀ mọ̀ àwọn yúùtù ẹgbẹ́ wa míì náà dẹ̀ tún support wọn pé ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ẹ tá máa bàjẹ́ lọ a dẹ̀ ní nǹkan tó ń ṣe dáa ẹ wo bí nǹkan ṣe ojoojúmọ́ ni nǹkan hàn ní Nàìjíríà the problem ni wà ní pé nǹkan tó wá wọ́n ní Nàìjíríà èmi ò rí kí nǹkan wọ́n ní Nàìjíríà yìí kó dẹ̀ tó wálẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ ni tó wá gbọ́ kó máa lo bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ ni ǹjẹ́ ò la fẹ́ ṣe yẹn dà tó bá sọ wípé a litre of petrol máa di 1000 plus máa jiyàn ìgbà tó wà ní 70 naira à ń pariwo ó di 100 naira aláyé ti fẹ́ parẹ́ ó wọ 120 alógun ti wọ̀lù àṣà tẹ̀ sí ń tọ́ra wa jẹ ni ṣe bóun ló ti di 1000 plus yìí 1 litre tó bá fẹ́ ra 10 litre sí wà máa mú bí almost bí 15,000 dání 10 litre tí ó tó 1000 gbà kan kàyí màjì adẹ̀lájú sílẹ̀ àlèwákú ẹ̀rí ibi tó bá wa dé ikú yẹn dẹ̀ wá ń wọlé ó dẹ̀ wá ń pa wá jẹ́jẹ́ ńlẹ̀ àwọn tó tún jí wa gbé àwọn ṣe bẹ́ẹ̀ lẹ́sọ̀ pé ẹ̀fẹ́ kú àwa dẹ̀ máa jí yín gbé ná máa kú náà dẹ̀ tó máa wá pa yín gbà tí ẹ̀ bá owó tọ́jú ara yín tẹ́ ẹ̀ rógùn lò tẹ́ ẹ̀ síìkì tẹ́ ẹ̀ róúnjẹ gidi jẹ ìgbà wo náà lè wà níkú so kákúkú wá fèsì ẹ̀ gangan kákú takú wọn tó bá jẹ́ pé pípa ẹ̀ náà ni wọ́n kúkú fẹ́ pa wá kọ́kúkú pa wá gan káká mọ̀ wípé à ń jà fún ráìtì wa òun la kú lé lórí inú mi dùn báwọn èèyàn ṣe jáde o ẹ wá wo èrò l'Àbújá bí mi ò tiẹ̀ sí ń bẹ̀ but inú mi dùn báwọn èèyàn ṣe jáde ohun mi kì í support wọn bẹ̀ but inú mi dùn báwọn èèyàn ṣe jáde ẹ jẹ́ ká túbọ̀ túyáyá àìsí ń tòsí mi ni àìsí ń lé mi ni ó yẹ kémi náà tẹ ọkọ̀ létí kí n dé Àbújá yẹn ni but inú mi dùn báwọn èèyàn ṣe jáde mo appreciate ẹ jẹ́ ká túbọ̀ máa jáde tá a bá ń jáde báyìí tá a ń gbára wálẹ̀ lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ yìí ó ṣeé ṣe kí Nàìjíríà padà sí bá ṣe fẹ́ but tá a bá ń sọ wípé ẹ̀rù ń bà wá à ń bẹ̀rù torí pé kí wọ́n máa pa wá ikú tá à ń sá fún yẹn náà kò sígbà tá à ní kú o kò sẹ́ni tó ń kọ́ sínú dictionary pé wọ́n tiẹ̀ ò ní kú gbogbo àná la dágbádá kú gbogbo àná la máa kú so Ọlọ́run ló kó màsìkò oníkálukú ni so kí la wá ń bẹ̀rù fún ẹni tó lọ́n bá sọ pé máa kú lálẹ́ wàláhì kọ́ máa yìnbọn fún látàtàárọ̀ òní bà torí pé kí ni àti kọ́pá àsìkò ò tí tó so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ibi tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ share fídíò yìí kó go viral fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ ilé Global TV kájọ máa jẹ ìgbádùn ètò ìlọ ṣé ẹ rí ọ̀rọ̀ Ferry Darkman a ṣe wà lẹ́nu ẹ̀ o any information tó bá tún jáde lórí ẹ̀ mi ò ní estate láti wá mú fún yín ẹ ṣe gbọ́n gbogbo ibi tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ comment kẹ́ẹ̀ fi ọkàn tí náà hàn lábẹ́ comment section ọ̀fẹ́ ni comment o ọ̀fẹ́ ni subscribe ọ̀fẹ́ ni like ẹ comment ẹ subscribe kó ní kálukú sọ èrò ọkùnrin mo tún padà bọ̀ ire o.